ẹ dákun ẹ̀yin àfáà wa ẹni ọba rẹ̀ ni bí láwọn èèyàn yé èèyàn tí wọ́n bá bíyàn wàláhì èèyàn máa jàlùbáríkà àwọn tí ó fi lọ́ọ́ pàdé Ọlọ́run. Gbogbo wa yìí ni ó sì ti jánú pé n tá ń túwò tá ń rí imú jẹun ọmọ abìdí tọ̀jọ́ ò lè ṣe é. Ta ni ń sọ pé nìkan ò jẹ́ nìkan lọ. ẹjù wá lọ ní tìtorí bíbí yíwọ̀n àti ntẹ̀ ń ṣekún. Èèyàn ó comprise nǹkan méjì bá a ṣe dúró yìí ọ̀nà méjì la pín sí. Orí akàlẹ̀ rí ipò ṣe ó kéré nú ara ìdajì gbogbo ara ní orí. Ibẹ̀ wá ni ìmánì jókòó sí. Ẹjá fi gbogbo orí ká fi wé gbogbo àwọn qawaidul Islam. Ìmánì ni, ìrun kíkí ni, ààwẹ̀ ni, sàká ni, hajj yíyọ ni, òun ló wà nú erí. O lè sọ pé èèyàn ń bẹ láyé àmọ́ pàdé ẹnìkan lọ́jọ́ ọmọdé lánàá ó fàyìn púpọ̀ àmọ́ kò lérí. Ẹ̀yin àfà. Gbogbo ìbádà tá à ń ṣe òun lè rí bó tilẹ̀ kéèyàn wá dáa tó bí eré ọ̀bá sí lára rẹ̀ kó jẹ́ pé kì í ṣèyàn. Ṣẹ̀wárí àti ọrùn délẹ̀ òun ni muamalat òun ni ìbánisepọ̀ láàrin ara wa ẹlòmíín lè ní àmánà àmọ́yọ̀mọ́ no ẹlòmíín lè ní sùúrù àmọ́yọ̀ jókòrọ́ ọ̀rọ̀ rẹ̀ dà gẹ́gẹ́ bí ẹni tí ò lápánu ẹni tí ò lápá ń sì gbáyé àmọ́bà wọn ń bẹ lára ẹ̀. Ẹlòmíì yóò ní sùúrù yóò lódodo àmọ́ yóò kù síbì kan tó máa pé ní ẹ má fòbí sọ. Ẹlòmíì ìtọ́lọ́wọ́ tó dá lára fóun ni ìbínú bú. Ṣé wá rí gbogbo àwọn kọ̀ọ̀kan tá a mọ̀ sí mọ̀ọ́mọ̀ láti láàrin ara wa òun ní àtọrùn dé. Wọ́n ní ọgbà sí wọ́n ní ọgbà bàbá wa Hajj Musa Àfàgbà náà bàbá náà jẹ́ mọ́ wa dáadáa. Ẹ dákun torí Ọlọ́run gbogbo wa tá ń bẹ ń jókòó yìí ẹ jẹ́ á pariwo ànábì kó sì tulẹ̀ dáadáa lẹ́ẹ̀mẹ́ta ká pé sallallahu alayhi wa sallam. Eléyìí tí ń bẹ ń jókòó yìí kó pariwo ànábì kó pé sallallahu alayhi wa sallam. Ẹlẹ́ẹ̀kẹta yìí bọ́ bá ṣe gòkè sí ní ó ṣe dáa fún yàn sí ẹ jẹ́ á pé sallallahu alayhi wa sallam. Ànábì náà máa wá fi bì ọ́ gbogbo tọ́lọ́run ṣe fún Ọlọ́run níjẹ́ ẹ̀kọ́ bàjẹ́ mẹ́ dákun dákẹ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم آمين آمين. Akí bàbá wa àfáà wa ìmọ̀mọ́ àgbà ní Mọ́sìngbá الله حياته pẹ̀lẹ́ púpọ̀ sà àpòyà ọlọ́run bá bùkúrí wọn bámi àgbà ní gúníyà bárkọ̀lá àṣáájú ẹ̀dá ẹkú àìgbàgbé àná ọlọ́run bá san yín lẹ́san rẹ̀ آمين. àkàn bàbá wa nínú ilé ẹ̀yin náà ní ọ̀tún fún bàbá wa tí wọ́n gbéṣẹ̀ yìí ẹ ṣé o bàbá ńlẹ̀ lá ẹ ṣé
balawiyan ẹ ṣé Alhaji wa Ahmad Sokoto láti Ghana ẹ̀pẹ̀lẹ́ kú àsáré wa àwọn àfáà wa ilé bàbá wa Alhaji àgbà bàbá wa NTA àti bàbá wa Abdulrazak akíyìn o gbogbo ẹ̀yin àfáà wa Ọlọ́run bá akíyìn adarí ẹ̀ sórí àfáà àgbà Sheikh wa Musa Fadilatu Sheikh Musa Kọ́lá Alhaji àgbà àfáà àgbà kankan náà ni torí tí wọ́n ń túwò lára Alhaji àgbà kò sẹ́ni ó tó bẹ́ẹ̀ bàbá wa àgbà lọ́mọdé yìí Maulana Sheikh Ibrahim àfáà àgbà bàbá ẹ̀kọ́ ìyà ẹ̀kọ́ àmúlé lọ́wọ́ Ọlọ́run ò ní ṣẹ̀rùbà yín àmín mo ń fi kíkí kí àwọn Alhaji wa Musa pé albarka ọlá ìyàsájú ẹ̀dá ẹ̀yin àti gbogbo tí ń bẹ wájú yín àti lẹ́yìn yín bẹ́ẹ̀ ṣe jọjọ́ bàbá tó tí wọ́n rí dùnú lára àwọn ọmọ kálukú náà ó rí lára àwọn ọmọ tiẹ̀ àmín ààrẹ ní ṣe àmín gbogbo ẹ̀yin ìyá alùbáríkà kí yín gbogbo ń tá lò lérí ìdúró yìí tèmi yìí ọpẹ́ pátápátá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sógún ni láti jàrún ààyè àgbò lálùkùránù ẹ dákun iṣẹ́ wá pé gbogbo ẹ̀yin ìyá àlùbáríkà ẹ dákun ìyá dáadáa tẹ́ jèrè ọmọ tẹ́lí fi ń jèrè lọ́wọ́ yìí. báríkà ọ̀la aṣáájú ẹ̀dá ìdùnnú yóò ní dìbànújẹ́. ìtẹ̀yìn bá máa jẹ là máa fún ni àwọn àfáà gbé kalẹ̀ pé bẹ́yàn bá ń pọ̀ kàkà kú ọ gbọ́dọ̀ gbà kíra àwọn kan wọlé tọ̀ ẹni tí ó bá nífẹ̀ẹ́ sí tóun náà nífẹ̀ẹ́ sí mẹ́jọ wọlé tọ̀ mẹ́jọ bá bànújẹ́ lọ kò burú tí a bá sọ fún yàn pé àwọn aláàjì sùn wọ́n ní kẹ́nìkan mọ́ wọlé má fọ́ọ̀sì àti wọlé ẹlẹ́ẹ̀kejì ń tẹ̀yàn bá kúndùn ni wọ́n máa wí létí rẹ̀ bàbá wa gbà agbójì ẹ ṣé púpọ̀ bá a máa ti ń dákọ̀ àwọn aláàjì á máa dákọ̀ wọn wọ́n ní wàláhù pẹ̀lú léyìí ní wàláhù pẹ̀lú léyìí púpọ̀ ẹ sì ṣe tọ̀sẹ̀ lọ́lọ́yọ́ gbogbo àwọn ọmọ kéwà àfa àgbàlagbọ̀dọ̀ gbanú léyìí yóò máa dá fún yín sí àmín láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láàrin ìfẹ́ kí làbárì mi ọ̀pọ̀ púpọ̀ akíìmáàmù wa ẹ máa wọlé máàmù Yahaya ẹ wọlé níjọ́ àti pilẹ̀ láti ń kí alukóránù Ọlọ́run lọ́mọ yẹ àfáà tó ti wọnú agboolé yìí kálukú sì wá ń kí yín pé ẹ pẹ̀lẹ́ a sì ní nǹkan míì ìtawí fún ìtawí ń gbà tí ìyá lọ náà nù iná nù azíkà náà láwì. iná nù azíkà máa kùnà aláàfikàtì minali hayati wàláàkì sunnatu dini. mo ní mẹ́sẹ̀jì méjì péré láàrin ogún ìṣẹ́jú. Ànábì ní udhkuru mahasina mautakum. Ẹ máa rántí dáadáa àwọn àgbàlagbà yín tí wọ́n bá pẹ̀yìn dà. Bàbá wa àkọ́kọ́ khalifa fàgbà. Gbogbo wa la wà ń jòkó làárọ̀. Ta gbọ́rọ̀ ráńpẹ́ nípa bàbá. Bí lọ́yà ṣe sọ tóun. Bẹ́ẹ̀ni bí ẹ bá gbé kinní ìlẹ́nì kọ̀ọ̀kan náà lọ́wọ́ tí èèyàn bá wọn lò yóò rí tiẹ̀ náà wí. iná ló sí ìka máa kùnà aláàfikọ̀tì minali hayati wàláàkì sunnatu dini. Àmọ́ mo fẹ́ báàkì ọ̀pù ìmọ̀ràn mi làbárì mi méjèèjì yìí pẹ̀lú àyá Al-Qur'anu tó ní bismillahir rahmanir rahim. إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم.
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين. ńgbà wa farabalẹ̀ wọn wá fẹ́ ká ṣàdúrà fáàgbà kò lè wà láwù àhádù bàbá wa fáàgbà àwọn àgbàlagbà tí wọ́n ṣáájú wọn gbogbo àwọn àgbàlagbà tí wọ́n tẹ̀lé wọn nílé àfáà wa bó àmọ́ tí wọ́n ń dákọ̀ àfáàgbà àfi kó fa àwọn àlàjì àgbà lé kó fi bàbá lé ó dàgẹ́ bí ẹni tó ní àṣàdù ńlá ilaha illallah ni bó bá ti ní àṣàdù anna muhammadan rasulillah ó ṣẹ̀ṣẹ̀ pé nù. Suratul Ikhlas bàbá wa àwọn àgbàlagbà tí ń bọ̀ láti ibi tí ń bọ̀ lọ́hùn ó fi dérí bàbá wa àfáàgbà fi dérí gbogbo àwọn tó tẹ̀lé wọn wá dérí bàbá wa àlàjì àgbà tí wọ́n jẹ́ àmọ́ bàbá ránú léyìí wọ́n sì tẹ̀lé ọlọ́run bá bukọ́rẹ́ wọn ọlọ́run sàlìjáde náà ń bukọ́rẹ́ wọn bisimilahi qul huwa Allah. bisimilahi rahmanir rahim qul huwa Allahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad. ọlọ́run innal ladhina amanu. innal ladhina amanu wa amilu salihat. dájúdájú àwọn tí wọ́n gba ọlọ́run ọba gbọ́ wa amilu salihat tó wá ṣiṣẹ́ dáadáa. yahdihim rabbuhum bi imanihim. a máa ṣamọ̀nà wọn pẹ̀lú ìgbàgbọ́ wọn pẹ̀lú ọlọ́run. tajri min tahtihimul anharu fi jannatin na'im. a tọ́ wọn sọ́nà ńlẹ̀ ayé wọn ó fi rí ìbáàdà ṣe wọ́n fi wá déwájú àwọn ọlọ́run á wà tọ́ wọn sọ́nà ńlẹ̀ àlìjẹ́nà. da'wahum fiha subhanaka allahumma wa tahiyyatuhum fiha salam. bàbá dé àlìjẹ́nà kò sí irun mọ́ kò sáwẹ̀ mọ́ kò sí sàká mọ́ àmọ́ lọ́wọ́ ò ní yọ̀dà ká mọ́ sàdúà. àdúà wọn ń jọ́ náà ní subhanaka Allahumma. kíkí tí wọ́n máa kíra wọn ní sàlá. tahiyyatuhum fiha salam. wa akhiru da'wahum anil hamdulillahi rabbil alamin. ìpẹ̀kun ọ̀rọ̀ wọn l'àlìjẹ́nà alhamdulillahi rabbil alamin. ọlọ́run ní bàbá ó síra mo ti lò ṣẹ́jú márùn-ún. mẹ́wàá náà ẹ dákun ẹ̀yin àfáà wa ẹni ọba rẹ̀ ni bíi láwọn èèyàn yé èèyàn tí wọ́n bá bíyàn wàláhì èèyàn máa jàlùbáríkà àwọn tí ó fi lọ́ọ́ pàdé ọlọ́run. gbogbo wa yìí ni ó sì ti dánú pé n tá ń túwò tá ń rí imú jẹun ọmọ abìdí tọ̀jọ́ ò lè ṣe é ta ni ń sọ pé nìkan ò jẹ́ nìkan lọ. ẹjù wá lọ ní tìtorí bíbí yíwọ̀n àti ntẹ̀ ń ṣekún. èèyàn ó comprise nǹkan méjì bá a ṣe dúró yìí ọ̀nà méjì la pín sí. orí akàlẹ̀ rí ipò ṣe ó kéré nú ara ìdajì gbogbo ara ní orí. ibẹ̀ wá ní ìmánì jòkó sí. ẹjá fi gbogbo orí ká fi wé gbogbo àwọn qawaidul Islam. ìmánì ni ìrun kíkí ni ààwẹ̀ ni sàká ni hajj yíyọ ni òun ló wà nú erí. o lè sọ pé èèyàn ń bẹ láyé àmọ́ pàdé ẹnìkan lọ́jọ́ ọmọdálànà ó fàyìn púpọ̀ àmọ́ kò lérí. da'wahum fiha subhanaka allahumma. ẹ̀yin àbá. gbogbo ìbádà tá à ń ṣe òun lè rí bó tilẹ̀ kéèyàn wá dáa tó bí eré ọ̀bá sí lára rẹ̀ kọjá pé kìí ṣèyàn. ṣẹ̀wárí àti ọrùn délẹ̀ òun ni muamalat òun ni ìbánisepọ̀ láàrin ara wa ẹlòmíín lè ní àmánà àmọ́ yóò mọ no
ẹlòmíì lè ní sùúrù àmọ́ yóò jókòó ọ̀rọ̀ rẹ̀ dà gẹ́gẹ́ bí ẹni tí ò lápánu ẹni tí ò lápánsì gbáyé àmọ́ bà wọ́n ń bẹ lára ẹ̀. ẹlòmíì yóò ní sùúrù yóò lódodo àmọ́ yóò kù síbì kan tó máa pé ní ẹ má fòbí sọ. ẹlòmíì ìtọ́lọ́wọ́ tó dá lára fóun ni ìbínú bú. ṣé wàá rí gbogbo àwọn kọ̀ọ̀kan tá a mọ̀ sí mọ̀ọ́mọ̀ láti láàrin ara wa òun ní àtọrùn dé. bàbá wa yìí wá kó méjèèjì papọ̀. ní tí mo fẹ́ ká já lọ wò nìyẹn bàbá kúndùn àdúrà àkọ́kọ́ ọṣẹ́ tí wọ́n kọ́kọ́ ṣe ń gbà wọ́n di khalifa ziyara àfàgbà ni anakumula wọ́n sì ránṣẹ́ sí mi jọ́nà wọ́n ní èmi ní sọ̀rọ̀ ṣé ń rí ọlọ́lá mo ní ọ̀làkẹ́. àwọn ohun fi hàn subhanaka Allahumma. àwọn tẹ̀lé wọ́n wá kó wa lẹ́yìn lọ. Abẹ́òkúta. nǹkan sọ̀rọ̀ ó ṣe bọ́ ọba dérí oyè tí ọmọ ọlá láti kékeré. ẹ máa fura sí ẹlòmíràn máa kó gbogbo ẹ̀ nípa ìyáká ni. ìfẹ́ tayọ àsìkò òun ni innal khalaika fa'lam sharru albi. ìgbàgbọ́dọ̀ ní alukuraanu àti dàrẹ́lù tálájì wa kọ́lá fún wa ń jọ̀nà ń bẹ́ ń lé wa dòní. odidi alukuraanu kan wọ́n ká fún gbogbo wa ń jọ̀nà àwa tẹ̀lé bàbá wọ́n wá jòkó pẹ́ mò ń wòye báwọn bàbá wa Àlàjí àgbà ṣe máa kó wa lọ. wọ́n ní kí n tó bẹ̀rẹ̀ ẹsẹ̀ ìbẹ̀ láti pilẹ̀ bàbá wa yìí aládùúà ní tán fi tẹ̀lé ọ̀tẹ̀ àwọn tó bí wọn. wọ́n wá ní mò wá sábà run bí wọ́n sì dàgbà tó à ń gbọ́ làbárì pé àpéyàn bá déwájú mọ́sálásí ṣáájú wọn ò lè tó márùn-ún. ọ̀dọ̀wọ́ ẹnìkọ̀ọ̀kan àwa náà kò rọrùn kí gbogbo nǹkan ó kún bó ṣe kún yìí. èyí ó ti dá nǹkan kan síwájú Ọlọ́run ni ẹ jẹ́ á máa rápálá ní fixed deposit. gbogbo àwa tá a jẹ́ kéékèèké yìí ká máa gbìyànjú ká máa lájọyìn mínú ká máa fi pamọ́ síwájú Ọlọ́run. èyàn ń kírun lásìkò wọ́n wá jẹ́ ẹnìkan tó o bá gbé bùkátà débẹ̀ tó ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ àwọn alájì náà wà ń jòkó yìí wọ́n wá nígbà tá a padà wá lọ tá a padà bọ̀ lédè àdúrà náà nífa wọ́n wá ní tí mo fẹ́ àwọ̀ màálù lọ́pa alájì sì ní ṣé màálù lẹ́fẹ́ ó ti yá. àwọn ohun fi hàn subhanaka Allahumma. ẹ wo lójú mi. lójú mi náà ni wọ́n ní màálù lọ́ọ̀pá fàdúrà yìí wọ́n wá ní mo sọ alájì wa ní ṣé màálù náà lẹ sáfẹ́ wọn ò wá pò ńlẹ̀ yìí tẹ́ fi pa màálù náà kọ́dà yìí rò pé wọ́n débẹ̀ tí bàbá mi fi há màálù ọ̀dọ̀wọ́ ẹnì kọ̀ọ̀kan wa àwọn tó bí wa ń ṣiṣẹ́ ni wọ́n fi àtẹ́ni pòsíṣàn yìí. iṣẹ́ ni wọ́n ṣe débẹ̀. àwọn jẹun táwọn tó bí wọ́n ṣe wọ́n tún wá ṣe kún. èmi mà wọ́n màdúrà. alhamdulillah. muwazaba salat ni bàbá ìmáàmù ń jẹ́rìí yìí. kullu ma shagalaka ani ibadatillahi fahuwa alayka mas'ul. gbogbo ń tó bá máa tọ́ka sí ti ń dí ọ lọ́wọ́ tó fi rí tọ́lọ́hún ṣe bọ́ bá di lọ́la pẹ́rẹ́ nǹkan ni ó dàbámọ̀. wọ́n lọ́nu a wà á máa sọ̀tàn tiwọn náà bá a ṣe ń sọ̀tàn àfàgbà ṣùgbọ́n yẹn yóò ní tẹ́lẹ̀ àwọn àfà láíláí. àmín insha Allah. àpẹẹrẹ kò ní táwọn náà ní nǹkan wọ́n fi hàn wá wọ́n fi tí wọ́n ń ṣe. ẹlẹ́ẹ̀kejì torí àsìkò mi òun náà ni kéèyàn ó blunt lórí òdodo kéèyàn ó di pé ní ètí ń jẹ́ òdodo ni tí ò wá ní kọ wàlá yàká fún bóyá mi mọ̀ wọ́n dáadáa o
kéèyàn dúró lérí pé ètí ń jọ òdodo ni wọ́n wá sí mọ́sálásí wa wọ́n fẹ́ wá kírun wọ́n wá kírun wọ́n wá ránṣẹ́ sí mi pé mo wá mọ́sálásí lónìí ẹ máa ní táìmù tó yẹ kẹ́ ẹ kírun. ó ti dà méjì tí mo wá o àsìkò tẹ́ǹkì ń sìn Ìyàtọ̀ọ̀tọ̀. no tá a bá ti ní aago báyìí lákírun kò sí nǹkan tí. Yóò di wa lọ́wọ́ ẹ̀ láti má kí gbà náà. ẹ̀yin wọn lẹ́jọ́ wa àwọn èèyàn tó bá rí báwọn ó súnmọ́ kọ̀rẹ́ wọn mọ́pọ̀ ṣùgbọ́n wọ́n padà máa jẹ́ ní ẹ̀yìn ìgbẹ̀yìn ṣẹ́ẹ̀sì mọ̀ pé nílẹ̀ yìí èmi ọmọ àwòkẹ́ ẹ̀ má jẹ́ ń lo lẹ̀ yìí ní àárín àwọ̀ èèyàn ó dìgbà téèyàn bá kú kẹ́ ẹ tó mọ bó ṣe jẹ́ níjọ́ tí ń bá ń bẹ láyé ayé patronize olódodo kò pọ́sibú rú àwọn bàbá tẹ́lẹ̀ lọ́wọ́ tó la tó mílẹ̀ awọ́lé ni wọ́n kọ́ lílu alẹ́ àkìrí kò rọrùn kárí wọn mú yẹ́nyẹ́ ṣùgbọ́n kí gbogbo àwọn ọmọ àtọmọ kéwú ká gbìyànjú ká jọ àwọn tí torí lílọ tiwọn tí wọ́n lọ ó pé wọn ó di mẹ́sẹ̀gì méjì àbí èyí tí ó wàá lẹ̀ mọ́ nọ́mbà bíi rẹ̀ tá a fi ṣàdúrà ẹ dákun ẹ̀yin àfa wa gbogbo tí ń jẹ́ ilé ẹ̀yin àfa wa kódà bá a bá pàdé yín lásòrò kí á kúnlẹ̀ ni wọ́n gbà ní ibi yòówù tẹ ẹ bá léwu kẹ wà aṣáájú náà lẹ́ẹ̀mọ́ jẹ́ ṣètánì ọlọ́run oníjọ́ jẹ yín lérè o ẹ bá wọn ṣe ámì níta fi wíbẹ̀ fún yín ẹ má bínú ànábì ọlọ́run là ànábì Yakub àwọn bàbá sì ké fún wa pé gbogbo àwọn ọmọ rẹ̀ méjèèjìlá ànábì ọlọ́run ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ìtánì òṣìṣẹ́ mímbáàdì ànàzágà ṣètọ́nù bẹ̀yìní wà bẹ́yìnà ìkìwàtì ẹ̀wọ̀n nǹkan níjọ́ tí ṣètánì ń ṣiṣẹ́ lára wọn wọ́n gbìyànjú wọ́n parapọ̀ wọ́n wá bọ́ sẹ́mi wọn pé èéṣe títẹ léyìí rí báyìí láàrin wa ẹ̀jẹ̀ á di pàǹpá wọ́n dì í ọlọ́run wa ni mọ̀ wọ̀rì àwọn kọ́ ẹni ire ni wọ́n ìjẹ́ èèyàn ni nígbà ó sì padà yá tọ́lọ́run fi gbogbo ẹ̀ hàn wọ́n ní àkọ́dé atharakallahu alayna ilé àfàgbà ọmọ jẹ́lé àfàgbà lọ títí ayé bọ́ bá ṣe ámi ilé tí ń lò ní ìdàrú ìyá wa ní ìyá wa tó kù ní ìyá wa tó kù ní anakunla àmín 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 ọlọ́run o ìyá wa ní ìyá wa àgbàlá ní fowó ṣe gbogbo ohun tó kù lé wa yìí náà àwọn àgbàlagbà wa náà nù ẹ fọkàn yín balẹ̀ àbá kú òpé á kú ìyíwọ̀n òpé ẹ tí ì lọ kò sí ní tẹ́lọ̀ ṣe lọ́dọ̀ ọlọ́run àlùbáríkọ̀ la ṣáájú ẹ̀dá ẹ̀ ní fojú sunkún ẹnì kankan kò wá nítorí ẹ̀ mú ẹ̀yìn náà kú ò báríkọ̀ la àwọn tẹ̀ tara wọn jáde níparí àfihàn lọ́lọ́run náà kò sí sẹ̀mọ́ lọ́run tẹ́ lọ jẹ́ ọjọjọ ataka àti ẹ̀kọ́ ayé yìí lọ wà ọfọ agramọkànlá ọfẹ gbàdó ń kó à ẹyọ bó ń sí ọlọ́run àwọn kẹtẹ wọn fẹsẹ̀ léyìí ọlọ́run abẹ́ọ́ àfàsájò ẹ̀dá bẹ́ọ́ méje léyìí ó dìtàn bú bàbá wa àlífà àfàgbà arahil ọlọ́run ẹni ire ni wọ́n ọlọ́run bá gbà wọ́n lẹ́ni ire.